kábíyèsí mi bẹ́ẹ̀ sì náà ọba yọ mí olówó tó wí kó sì àtọ̀bà mú ṣàráàfù Abdul wálé orúkọ aláàfin Àlàbí àníṣírù àtìgbà tó ṣàfi gbogbo ẹgbẹ́rẹ́ òun pípa mi padà alábọ́ọ̀bí àyíké sí Nàìjíríà Adébọ́lá ẹni eré gbogbo ní London lòun lọ́la nítorí pásítọ̀ tó bí agẹ́rẹ́ ìwé ẹ̀ka àyíké ní ìwọ́lá wọn ọmọ ẹlẹ́gùsì ní kọ́ ó ti gbà nínú London amáríwálé. Abdulhakeem Bọ́láríwá Adébọ́bá Jíròrò gbogbo kàtẹ́ ẹlẹ́gùsì mọ́ yé kí ẹ àpapọ̀ àdúró ti yọba kílẹ̀ ń bá ọba pé. Àbọ̀wájú àbọ̀wá aláìlúwà chairman nítorí ejiri kó má kì í kó má bà mí. Àpò àti lọ́ba ìyàwó tó jẹ́ wá mọ́ àyíké ẹ̀dẹ́ ni o. Àpò àti lọ́ba ọmọ ìlú Èkó wá ẹ máa gbọ́ ẹ̀rí ayọ̀. Àpò àti lọ́ba ìlú bàbá tó bá pẹ́ lórí àlééfà. Àpò àti lọ́ba ọrọ̀ ajé wọn á lọ sókè. Àpò àti lọ́ba á fi ọ̀ sókè. Àpò àti lọ́ba. Àpò àti lọ́ba. Àpò àti lọ́ba. Ọrọ̀ ajé búyọ̀ sókè. Àpò àti lọ́ba. Ògùn burúkú ti bọ́ àyíká àjọbí o. Àpò àti lọ́ba. Ọba Abdulsaidi orí ẹgbẹ́ owó lábí. Ọba ilé ìfọ́sí. Àpò àti lọ́ba. Orí ẹbí ìfọ́sí. Àpò àti lọ́ba. Àṣẹ lọ́wọ́ èlò wà. Àpò àti lọ́ba. Àbọ̀ sórí àlééfà. Àpò àti lọ́ba. Àpò àti lọ́ba. Àpò àti lọ́ba. Kúlé kéèkì. Òun náà ní pàǹkọ́ba látàlẹ́ yìí ká ó ti fowó ránṣẹ́.